tó bá ká ní mórí bẹ́ẹ̀dì ó lè gbé ni lọ. orí mi máa ṣe mí lọ́mọ àlè nínú ayé. ẹ̀dá mi máa ṣe mí lọ́mọ àlè nínú ayé. borí bá ṣe ni lọ́mọ àlè nínú ayé. ẹni tó kàn wá fọ́ọ̀sùn lè torí àánú Ọlọ́run. a máa wọ ẹni tó ń bẹ lẹ́yìn ẹ̀ bí ẹni lásán. àní kò rí mi máa ṣe mí lọ́mọ àlè nínú ẹbí. ẹni Ọlọ́run bá ṣe lọ́mọ àlè nínú ẹbí. ṣẹ́rẹ́ ni tó rànú Ọlọ́run gbà nínú ẹbí. a kàn máa wò ṣé onítọ̀hún bí ẹni yẹpẹrẹ. ìyẹn ló jẹ́ ń sọ pé jì tó jà tó gbé gẹ̀dú. tó bá ká ẹ mórí bẹ́ẹ̀dì ó lè gbé ẹ lọ. ìwọ tó ń bínú orí tó lólùgbàyè olówó lọ́wọ́. ìwọ tó ń pẹ̀gàn tó ní Kọ́láwọlé òní lárí. ìwọ dìtẹ̀dìtẹ̀ tó ní rí entertainment tó láàyè lọ́wọ́. ìwọ wá bí ìwọ wá bí ìwọ wá bí pàpín tẹ́lẹ̀ mìíràn fi ń jólówó lágbé síbí. kíkú má máa pa o karùn-ún má máa ṣe. kíkú má máa pa o karùn-ún má máa ṣe. olùgbà ìwà sí ìtọ́lọ́rọ́ sí wa ọkọ Yétúndé bàbá Ríyánà kó ó yá Ríyá entertainment òkè lọ́lá ẹ̀ ó máa rè ó. ọkọ Yétúndé bàbá Ríyánà Akọ́láwọlé ọmọ ìyọ́mọ́ láàfin Ríyá entertainment. a ní kíkú máa pa o karùn-ún máa máa ṣe. kíkú máa pa o karùn-ún máa máa ṣe. olùgbàyè wa sí ìta lọ́wọ́ ráwọ́ sí wa ọkọ Yétúndé bàbá Ríyá Ríyá entertainment. olùgbàyè olùgbàlà aláàánú mi aláàánú ẹni tó ń jẹ lára mi ẹni tó ń jẹ lára mi Akaso lórí irọ́ olùgbàyè láàánú mi gbogbo èèyàn tó ń jẹ lára mi olùgbàyè láàánú ọkọ Yétúndé àná arówó ló ní tẹ́lẹ̀ àná arówó ló ní tẹ́lẹ̀ olùgbàyè ọmọ yọmọ láàfin Yétúndé mọ̀ Ríyánà. tẹ́ bá gbọ́ tí mo bá kọrin táyé ń sọ pé mi gíra Akaso iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà. iléeṣẹ́ wo ló bá mi bọ́ mọ́ mi. èwo ló bá mi bọ́ yàwó. ẹ̀gbọ́n mi o kòlókòló tábìkì mo recognize presence. iléeṣẹ́ wo ló ń bá mi bọ́ mọ́ mi. Akaso iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà o. sọ fún wọn bàbá amòye tún ti gbórin dé Mr Prudence.
Akaso lórí irọ́ tún ti gbóríde. Ìgbàláyé Mutiu Akaso. Àní tó bá ti jẹ́ tó lóhùn orin o. Akaso lórí irọ́ igbe kíkẹ́ àwòkọ́ yàtọ̀ sí. Igbe kíkẹ́ àwòkọ́ yàtọ̀ sí o. Ògbọ́ Òṣogbo ni wàá fẹ́ bá mi náà jà. Ògbọ́ ìwọ lọ ṣògùn orin àbólọ́sí gbẹ́rẹ́ sọ́hùn. Ó fẹ́ bá mi tákù. Ó lọ ṣògùn orin wàá fẹ́ bá mi náà jà. Àmútọ̀run wá yàtọ̀ púpọ̀ sí i. Ìgbà yàrá lólùjalè òun. Ọ̀pá fọwọ́ bẹ̀ tán lọ́hùn òfin. Akaso mo wọ bá lọ́wọ́ gbogbo yàrá. Mo wọ bá lọ́wọ́ gbogbo yàrá. Ó gbọ́ kò síbi tí ń lè wọ kọ́lọ́fín ilé òun. Àṣírí ẹ̀yẹ mi. Ó yé mi o. Ó yé mi. Ó ṣe yá ló ti jẹ́ Ṣáídì. Kò gbọ́dọ̀ kú, kò gbọ́dọ̀ kú. Ẹ̀gbọ́n tèmi Akaso lórí irọ́. Olólùfẹ́ Ọlọ́run lára Mutiu ni. Ọmọ olùgbàyè tí ń já wá sí wùmí o. Ọ̀rẹ́ olùgbàyè tí ń já wá sí wùmí o. Èyí olùgbàyè tí ń já wá sí wùmí. Lónìí pé kó má pariwo ògbọ́ iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà. Hello. Hello. Iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà. Yálò. Iléeṣẹ́ wo ló ń bá mi bọ́ ọmọ mi. Iléeṣẹ́ wo ló ń bá mi bọ́ ìyàwó. Wàsíù ni olùgbàyè Wàsíù. Bàbá Rihanna tù. Ọkọ̀ ayé ti máa mọ̀. Ọ̀gá Ṣínàdù kọ́mpútà. Ọ̀gá Síwájú mi ẹ̀wà. Ọ̀gá táwọn ọ̀tọ́rìtì o. Ọ̀gá ẹ̀ṣọ́ bíi dìní. Ẹ̀gbọ́n tèmi ọmọdé máa kó àrògùn. Yálò iléeṣẹ́ wo ló ń. Àní iléeṣẹ́ wo ló ń. Iléeṣẹ́ wo ló ń. Iléeṣẹ́ wo ló ń bá mi bọ́yàwó. Iléeṣẹ́ wo ló ń bá mi jáde náà. Àwọn náà sọ pé eléré ńlá mà l'Akaso. Torí báwọn tó ní lárí lèmi ń bá ṣe. Tó bá dọ́dọ̀ sínétọ̀ wo máa bá mi. Tó bá dọ́dọ̀ gómìnà wo máa bá mi. Eléré ńlá mà l'Akaso. Wọ́n dẹ̀ ń fowó ńlá pè mí sóde. Ìṣọ̀lá wọ́n tún wá ń fowó ńlá ṣàánú mi. Ariwo kọ́. Ariwo kọ́. Mo kí ẹ kú kálẹ̀ o. Olúwa dá mi láre àkọsílẹ̀ o. Aláṣẹ àkọsílẹ̀ global. Tímọ́tímọ́ olùgbàyè tí ń jẹ́ Wàsíù mi o. Aláṣẹ ríà entertainment. Aláṣẹ ríà farm. Ẹ̀gbọ́n mi àjà o. Olówó tó ń kọ́ fújì. Èmi ni máa táṣìírí yín fáyé. Onífújì tó ní kwari. Onífújì tó nílé epo. Onífújì tó nílé iṣẹ́ àwo. Ẹ̀gbọ́n Akaso lórí irọ́ ìbànújẹ́ oníkan ẹ̀tọ́ pẹ́mi àjà o. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù mi o. Congratulations. Kọ́láwọlé àṣeyọrí rẹ̀ o. Àṣeyọrí rẹ̀ o. Olùgbàyè aláṣẹ ríà entertainment. Téèyàn bá wálé ayé tó bá wà social. Olówó lọ́wọ́. Ó ń káàkiri. Wọ́n mọ̀ ọ́ lẹ́kọ̀ọ́. Wọ́n mọ̀ ọ́ lógùn state. Wọ́n mọ̀ ọ́ lọ́yọ̀ọ́ o. Wọ́n mọ̀ ọ́ nìbàdàn. Wọ́n mọ̀ ọ́ ní Kwara state. Wọ́n mọ̀ ọ́ káàkiri. Ó dẹ̀ ń fowó ṣe dáadáa. Akaso lórí irọ́. Gbogbo ohun tó ń kó lòun kó ní. Tí ò bá ti ní irú èyí o. Bí o ti ní irú èyí o. Onítọ̀hún ò ní nǹkankan. Nítorí pé gbogbo èèyàn tó ń ṣe fún
tó bá dá lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ àwọn náà máa sọ pé ó bó ṣe lówó tó a ò rí ohun tó fọwọ́ ṣe wọn ò ní sọ pé àwọn ló ń kó fún wọn ò ní sọ pé àwọn ló fi ń ṣàánú fún olùgbàyè congratulation wọn olùgbàyè congratulation wọn ẹ worú kó sílé gbogbo ìyànà yẹsí ló ti fẹ́ ra tán o gbogbo ìyànà yẹsí ló ti fẹ́ ra tán gbogbo ìlógbò ló ti fẹ́ ra tán o ayé mọ́ ló lówó ayé mọ́ lẹ́ni tọ́lọ́hún kẹ́ ṣùgbọ́n tí o rábára bí tí o bá rọ̀ hún àwọn tó ń ṣe fún un náà máa tún padà bú àṣeyọrí ni ká bèrè olówó tí ò láṣeyọrí ẹsọ fún nìyẹn kò ní nǹkankan wá sí mi o ọkọ Yétúndé congratulation ẹ o èyí ò ní jópin níbo láwa yìí o Real Lounge láwa yìí o níbo láwa yìí Real Lounge láwa yìí o òkú kalẹ̀ ẹsìpì ọpẹ́ fá àwọn tàbújá connection tọ́lọ́ngẹ́ ọ́fíìsà ọmọ ọgbòrò ọpẹ́ fá kì í ṣọmọ nù lé rárá ní ìgbà lọ́pẹ́ fá sp ó yá mọ́ ní ọmọ gbòrò ní nígà o ọmọ gbòrò ní nígà o àwọn bí ọpẹ́ fá ọmọ gbòòrò ní nígà o. àwọn bí ọpẹ́ fá ọmọ gbòòrò ní nígà o. ó lọ́wọ́ orí àlálàkọ́ wàláyì ríà o ọmọ gbòrò ọmọ gbòòrò ní ríà o. òun orí àlálàkọ̀wé ọmọ gbòòrò ní ríà o. ọmọ gbòrò ní ríà o ọmọ gbòòrò ní ríà o. ọpẹ́ fá ọmọ owó dé ọmọ gbòòrò ní ríà o. ọmọ gbòrò lálàyé ọmọ gbòòrò ní ríà o. ọmọ gbòrò lálàyé ọmọ gbòòrò ní ríà o. ọmọ gbòrò lálàyé lórí pé wọ́n fẹ́ pa káṣọ sóde lọ́gbọ́wọ́ wa owó la fi ṣayé ẹ má sọ mí dòníṣẹ́ lásán. òkú kalẹ̀ Adéọlá wọ́ọ̀rìọ̀ mi bàbá tèmi Akaso lórí irọ́ tipẹ́tipẹ́ náà ti ń pa mí bọ̀ èdè Adéọlá olórí ọ̀dọ̀ kí nìkan ò ní ṣe yẹ ó yá Adéọlá Adéọlá. Adéọlá wọ́ọ̀rì ọ̀nà dà wọ́ọ̀rì ọ̀nà rẹ̀ Adéọlá wọ́ọ̀rì ọ̀nà dà Adéọlá wọ́ọ̀rì ọ̀nà dà Adéọlá wọ́ọ̀rì ọ̀nà dà Aláàjì tòrò Mẹ́kà tó bọ̀ bàbá onílé ńlá máa wọlé tọpẹ́ náà ti ká ajá o wọ́ọ̀rì ọ̀rẹ́ máa wọlé adé. wọ́ọ̀rì ọ̀rẹ́ máa wọlé adé. bá ń tọ́jú ẹ̀ dáadáa ìjọba Kàtàngúwá. bàbá Akaso Mutiu wo ṣeun. Adéọlá ìbànújẹ́ oníkànwé láéláé. mo fọlọ́run ṣọ́ Adé. anólùgbà etí ń jẹ́ wá sí mi ẹ̀gbọ́n Yétúndé. oyè bá ń pè Adéọlá o. Adéọlá o. ẹgbẹ́ ti ń bá. Adéọlá o. Adéọlá o. olórí ọ̀dọ́ tó ń fẹ́ Mutiu. Adéọlá o. olórí ọ̀dọ́ tó ń fẹ́ Mutiu. Adéọlá o. òsì bá ń tọ́jú ẹ̀ dáadáa ìjọba Kàtàngúwá. ẹ̀gbọ́n mi pápá náà ti kà máa wọlé àjà o. ó kú ìkálẹ̀ níbẹ̀ yẹn bàbá Mọ́ríyá ẹ̀mẹ̀sí jáfìn tó ń fẹ́ mi dónúdónú. onífújì tó jọmọ yahoo bàbá Mọ́ríyá. onífújì tó jọmọ yahoo bàbá Mọ́ríyá. ẹ̀mẹ̀sí mi jáfìn o. ẹ̀mẹ̀sí mi já. Tájú Nurudeen ní Pefrom.
ẹ̀gbọ́n mi ìṣọ̀lá kú kalẹ̀ arógùn. ẹ̀gbọ́n mi ìjùlù kúkúlù orógùn 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 alátọ̀mọ̀rí ẹni bẹ̀ ń kárí o. ìtàlù lábàtì ọ̀hún yìí gbọ̀n ìgbógun ojú mu ti hù lẹ́rìí yẹn. ọmọ sùdánà sùdánà balógun ọmọ sùdánà balógun alájí Ibrahim kú kalẹ̀ o. ọmọ àyìnlá kọ́lìntì bàbá mi o. powerful pa kú kalẹ̀ o. àwọn ọmọ ìyẹrù ọmọ apọ̀lọ́jẹ̀ ọmọ ọlọ́ta ló lọ́wọ́ mo máa fọ́ láwọn kíyẹ̀ kú kalẹ̀ o. ìṣọ̀lá tí ń jẹ́ sáìdì lẹ́rí yẹn o. kóyókóyó tí ń jẹ́ tábìkì ẹ̀gbọ́n mi o. mo ti kọ́ ni pé kọ̀rọ̀ ra bùgá tán bá rí wa àwọn tó náwó tó dá wọn mọ̀ o. owó tí ní àbówó aláyé owó tí torí aláyé ò lè kó lóyìn fún yín ká iná fún mi. kó sílé ò lè kó lóyìn fún yín ká iná fún mi. ẹjọ́ ń rojú kó sílé ariwo kọ́ ẹjọ́ ń rojú kó sílé ẹjọ́ ń rojú kó sílé mo ti ní pé kán rọra bùgá tán bá rí wa àwọn tó náwó tó dá wọn mọ̀ o. olùgbàyè kì í ṣọdẹ ríà entertainment ò kì í ṣọdẹ ẹ kò tiẹ̀ kó tilé ò kì í ṣọdẹ sp ọpẹ́ ẹ̀fà ò kì í ṣọdẹ ẹ já wọn sí pé kán rọra bùgá tán bá rí wa kán rọra bùgá tán bá rí wa Ṣínédù kọ̀mpútà ò kì í ṣọdẹ ewa aṣíwájú ò kì í ṣọdẹ kódà pẹ̀nsùjú ò kì í ṣọdẹ ẹnu tán ná ni wọ́n fi ń gbà yìí o ẹnu tán ná ni wọ́n fi ń gbà yìí ó yá sẹ́ndí ọ̀ á sẹ́ndí ọ̀ á lórí mi wú mo lè fún ẹ lówó àmọ́ pé sẹ́ksì o mo rọ́wọ́ olówó orí mi ọ̀pẹ fẹ́ wọ́n jí ṣolúwa dá mi láre kó sílé ọkọ̀ àjẹ́ plenty iye ṣeun mo máa fọ lọ́hùn ṣọ́ ẹ kó sílé ó yẹ bá ń pé ọmọ gbòòrò lólùgbàyè wá sí ìhù mi ọmọ gbòòrò lólùgbàyè wá sí ìhù mi má fojú alákọ̀wé wò. táwọn ọtọ́rìtì wábìlà yìí táwọn fíkì bàbá ẹ̀ lẹ́kú kalẹ̀ o ẹ̀ṣọ́ bíi dín ní mo rí ẹ ẹ̀gbọ́n mi àjàwò ráì mi tọpẹ́tọpẹ́ òṣèyàn gidi ẹ sọ fún wọn pé kán lọ́ra bùgá tán bá rí wa. kó sílé ò kì í ṣọdẹ ọpẹ́ ẹ̀fà ò kì í ṣọdẹ olùgbàyè ò kì í ṣọdẹ adéọlá ò kì í ṣọdẹ ó ṣeun àrò ètì ẹ̀gbọ́n mi Mutiu àrò ètì ẹ̀gbọ́n tèmi Akaso Mutiu yóò ṣe ó jayé títí bá ń tọ́jú ẹ̀ Babájídé mi ṣòlù tọ́jú Babájídé mi ṣòlù mo kíyẹ àmọ́ pé mi sẹ́ẹ̀sì àríkẹjọfó mo kíyẹ kú kalẹ̀ o ṣeun mo kíyẹ kú kalẹ̀ o ṣeun ó yẹ ní pé bákàṣọ bá ti dé orí dé. bákàṣọ bá ti dé. àwọn èèyàn tó ń fẹ́ Akaso àkọ́bí àwọn èèyàn tó ń fẹ́ Lájì àwọn èèyàn tó ń fẹ́ Akaso àwọn bíi Rẹ̀mí Ríṣì ọmọ Jàfó oníbà ẹkùn
àwọn bìrẹ̀ mi rí sí i o ọmọ jàfó oníbà ẹkùn àwọn bí àmọ̀gbẹ̀mọ̀gbẹ̀ mi sẹ́ksì èmi ò lè sọ yẹn síta o ibùdó èmi ò lè sọ yẹn síta o ṣẹ́gun rẹ̀ mi rí sí i kí lọ́jà wá ń sọ àní kí lọ pẹ́ fà ń sọ olówó rí mi ibùra ìmọ̀ ọmọ yìí láti jẹ́ kọ́lìntì ẹ̀gbọ́n tèmi Akaso díwánu ṣìrì wọ́n ní bákàṣọ bá ti dé bákàṣọ bá ti dé àwọn èèyàn tó ń fẹ́ Takaṣọ mo máa fọ lọ́rùn iṣọ́ ẹ̀ ó ní kí n máa gbé wàhálà kọ́ni àtẹ iná Dáúdà wá súnlẹ̀ ìmọ̀nà ọ̀rọ̀ kúra nínú wá ṣe mí lónìí. ẹrú ọlọ́pàá lolùgbàyè wá sí mi ọkọ̀ Yétúndé aṣojú ọ̀gá ńlá Pefrom Nurudeen lágége tọ́jú ms méjàpín lágége mo kí Ìṣọ̀lá Saheed ẹ̀gbọ́n mi ò mọ̀ mọ̀ ṣe ọmọrúgùn mọ̀ ṣe ìṣòlò ọmọrúgùn má ti di ọmọrúgùn má wà sá Saheed ọmọrúgùn má ti di ọmọ kó sílé nìmọ̀ rẹ̀ ọmọ ànábì kó sílé mo kíyẹ mo gbà fún ẹ pé mo kíyẹ ó máa ṣe ó ṣègùn tàn fún Manuru o òun ló sọ pé ẹ jẹ́ ká lọ sọ gẹ̀dẹ̀ fọ́bọ̀ Chinedu gbówó mi dé Chinedu kọ́mpútà òṣàbàbà símì òṣàbàbà símì rímọ̀lẹ̀ ọkọ̀ yà símì. pátápátá lè yan o. If you know this.